kí Ọlọ́run, mo sì kí àwọn tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́. Àwọn Ọlọ́run kó ayé lé lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí náà, ẹ jẹ́ kan nínú wọn. Tí tó bá sọ pé ayé, àwọn ayé, àwa èèyàn náà ni. Ayé, àwa náà ni. Mo kí gbogbo wa. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Mo kí yín pé ẹ kú gbogbo ìgbà wa. Torí kò sí nǹkan tí a fẹ́ sọ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa náà ni. Ọlọ́run ní paná ìfẹ́ náà. Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín náà. Àwọn ẹni bí èèyàn wọ́n pọ̀ nínú ayé. Àwọn téèyàn ò ní bínú, wọ́n á dẹ̀ máa bínú èèyàn. Tí wọ́n bá sọ pé o ò ṣẹ̀yàn kankan, èèyàn ò bínú sí èèyàn kankan, àwọn tó ń bínú yẹn ńkọ́? Bá ṣe bá inú ayé nìyẹn, á sì fi sílẹ̀ lọ náà ni. A dá àwọn kan ní ìkà èèyàn, àwọn olubi èèyàn tó kọ̀ kílẹ̀ ṣú láìláà. Ìkà ń bẹ nínú ayé o. Ayé yìí tóbi gan o. Ayé yìí fẹ̀ gan o. Ayé àwọn kan ìkà làwọn fi ń ṣe. Gbogbo ẹni tó ń jáwé jẹ́gbò tó bá fi ń ṣèkà, ẹ rántí àtúbọ̀tán. Torí kẹ́ tó jáde láyé, ìkà tẹ́ ẹ ṣe, ẹ kẹ́san ẹ̀, kò ń sọ̀run. Gbogbo ẹni tó bá ti mọ̀ ká ṣe, kó máa ṣe é. Tí Ọlọ́run sọ pé òun ò bímọ, àmọ́ òun bí ẹ̀san. Ẹ̀san ń bọ̀ wá sórí yín àtàwọn ọmọ yín. Ìwọ oníṣègùn tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ ìkà ló fi ń ṣe. Irú wọn laṣọ wọn máa ń pọ́n. Bó sì jẹ́ àlùfáà ni ẹ́ tó mọ̀ ká ṣe, aṣọ rẹ̀ ó máa pọ́n ni. Kódà kó jẹ́ wòlíì, babaláwo, ẹ lọ wádìí wọn wò. Àwọn tó bá jẹ́ pé ìkà làwọn mọ̀, kán pààyàn làwọn mọ̀, ẹ wò gbẹ̀yìn wọn, àwọn náà máa ń kú jàtijàti ni. Gbogbo ìwọ tó bá ti ń ṣe ìkà, ikú jàtijàti náà ló máa kú. Kò wá ń ṣèwọ nìkan o. Rántí pé ìkà ó kan níkà. Ẹni tó bá mọ rere ṣe, kó máa ṣe lọ. Ẹ̀san rere látorí ẹ̀ àti ìrandíran ẹ̀, wàá kẹ́san rere. Àmọ́ tó bá jẹ́ pé ìkà náà ló máa ṣe, wàá kẹ́san ẹ̀ látorí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Kò ń ṣèpè. Mo mú wá fún wa lénìí. Ṣé ẹ ti bá mi wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ má bínú. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Bọ́rọ̀ yẹn ṣe ń gbé mi nínú, ìyẹn ló jẹ́ kí n gbàgbé àti kí yín. Ẹ má bínú, ẹ forí jìn mí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀. Bí mo mú wá fún wa lénìí, ẹ̀rọ ìfinà. Kí la ń pè ní ìfinà? Àwọn ẹni bí ń bẹ nínú ayé fa. Tẹ́ bá finà fún yàn, tẹ́ bá kọjá ń bẹ̀, èèyàn ó jáde láyé lọ́jọ́ yẹn. Tẹ́ bá finà fún yàn,
téèyàn bá kọjá ńbẹ̀. Kí ná ń pè ní ìfìnà ni pé kán yán ọ̀nà àbí kán fògùn sílẹ̀ fúnyàn. Orí sáìtì wọ́n máa ń ṣe ńbẹ̀ dáadáa tó jẹ́ pé wàá ti ralẹ̀ yẹn, wọ́n á tún fẹ́ tà á fẹ́lòmíì, wọ́n á fògùn sórí sáìtì yẹn. Téèyàn bá wá dórí ilẹ̀ yẹn, ó ṣeé ṣe kán gbé òkú ọ̀tá ẹ̀ kúrò ńbẹ̀. Àtèmi àtẹ̀yin a ní sì rìn. Ilẹ̀ tán ti yán ilẹ̀ òro, a ní bá wọn débẹ̀. Ọlọ́run á wá fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Oògùn ìfìnà mo mú wá fún wa lénìí. Tá bá ní iṣẹ́ yìí lára, tá bá fí ọ̀nà àbí wọ́n yán'nà, pẹ̀lú ògo Ọlọ́run kò sí nǹkan tí ó ṣe wá. Gíní ladìẹ t'oko ìmọ̀-bọ̀. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá àkúrò aláǹtakùn. Àkúrò aláǹtakùn. Kí la ń pè lákúrò aláǹtakùn? Kí la máa ń pè é ná? Ó dà bẹ́yìn olóyìnbó spider tó máa ń wà ní orí sílì. Wọ́n wà lórí sílì dáadáa. Àwọn èyí tó máa ń kú yẹn, tó kú fúnra ẹ̀ tí ó ṣà wà lápá, òun ni wọ́n ń pè ní àkúrò aláǹtakùn. Ẹ jẹ́ ká wá kó pọ̀. Iṣẹ́ yìí kò ń ṣàwa nìkan ni. Ẹ jẹ́ ká ṣe fọ́mọ wa, ẹ jẹ́ ká ṣe fún ìyàwó wa. Ṣó ti yé yín? Kò ń ṣiṣẹ́ àwa nìkan ni. Ẹ jẹ́ ká wá àkúrò aláǹtakùn kó pọ̀ àti ọ̀kọ̀ atare kan. Ọ̀kọ̀ atare kan. Kí la ń pè ní ọ̀kọ̀ atare ni? Half. Ẹ mọ̀ pé atare tá a mọ̀ sí alligator pepper, ìdí mẹ́ta ló máa ń wà nínú ẹyọ kan. Á wá yọ ẹyọ kan kúrò. A ti yọ́. Àkúrò aláǹtakùn yẹn ẹ jẹ́ ká kó sórí odó. Ìdí odó, ó ti yé báyìí. Bí àpẹẹrẹ, odó ni mo mú lọ́wọ́ yìí. Ìdí odó, ó ti yé yín, á da ojú odó yẹn bolẹ̀. Bá ti da ojú odó bolẹ̀, á wá fi àkúrò aláǹtakùn yẹn, á kó síbí àti ọ̀kọ̀ atare kan. Ṣé tá bá wá ṣe aṣọ agbádá àbẹ́síkí tó ṣáà jẹ́ agbádá òun la máa wọ̀. Á wá fi etí agbádá yẹn á tì bọ omi. Á ti etí agbádá yẹn á tì bọ omi tó máa ṣókì. Ó yá ẹ jẹ́ ká máa lọ̀. Ṣá ti ń lọ̀? A ti lọ̀ tán. Bá ti wá lọ̀ tán, ẹ jẹ́ ká wá fi síngbẹ́rẹ́ láti àtàǹpàkò ẹsẹ̀ wa. Láti àtàǹpàkò. Bí àpẹẹrẹ, ọwọ́ mi lẹ̀ ń wò yìí. Ká sọ pé ẹsẹ̀ ní. Ní tí wọ́n ń pè ní àtàǹpàkò ní àtàǹpàkò ọwọ́ leléyìí. Àtàǹpàkò ẹsẹ̀ òun là á sin sí. Mo fi eléyìí ṣe àpẹẹrẹ ni. Ẹsẹ̀ méjèèjì là á sin sí. Á wá bẹ̀rẹ̀ láti àtàǹpàkò báyìí. Á sin gbẹ́rẹ́ yẹn báyìí. Ó ti yé yín? Á wá sin ráǹdì. Ẹsẹ̀ ọ̀tún àtàǹpàkò. Ẹsẹ̀ òsì á sin. Bá ti sin nìyẹn. Tá ti sin, ẹ jẹ́ ká fi òògùn yìí rà. Pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn tó láyé. Tá bá sọ pé wọ́n ń yán ilẹ̀, ẹ̀yin ẹ lọ síbẹ̀. Kò sí ńpá tí ó ṣe yín. Òdé èṣì. Ó ti yé yín? Kò sí nǹkan kan tí ó ṣe yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Kò jù báyẹn lọ. Orúkọ mi ni Dr. Abọ́ládé. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún wa jó. Ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí. Ẹ bá mi share ẹ̀ káàkiri. Ẹ comment nǹkan tí ò bá yé yín. Ẹ béèrè lórí fídíò yìí. Ẹ drop comment. Bá mi share ẹ̀ káàkiri. Bá wa subscribe. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Ire o. Ó dìgbà kan náà.